Ṣẹyin náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti gbajúgbajà olórin ẹ̀mí ni Tope Alabi. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tó tún máa ń talẹ̀ ni Lizzy Anjorin ṣe ọjọ́ ìbí rẹ̀ ní ọjọ́rú Thursday ọjọ́ 4 oṣù tá a wà yìí, tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri gbogbo àgbáyé sì ń bá dúpẹ́, tí wọ́n ń bá yọ̀ pé Ọlọ́run dá ẹ̀mí rẹ̀ sí láti ṣe ọjọ́ bíi míì láyé, tí wọ́n sì ń rọ̀jò àdúrà fún un lọ́tùn lósì. Kódà àwọn olólùfẹ́ rẹ̀ kan máṣọ tí wọ́n sì wọkọ̀ wá sílùú Èkó láti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá bá a ṣàjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ yìí, tí gbogbo ètò ọjọ́ bíi sì lọ pẹ̀lú ijó àti ayọ̀. Ṣùgbọ́n ètò kan gbòógì tí wọ́n ṣe tó fa ariwo àti awuyewuye lórí ayélujára báyìí ni pé àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n tún máa ń pè ní warrior pẹ̀lú ọkọ òṣèré yìí dá owó papọ̀ láti pe gbajúgbajà olórin ẹ̀mí ilẹ̀ wa ní Tope Alabi láti wá kàn kú táwọn olóyìnbó ń pè ní surprise ẹ̀ kó kọrin ọjọ́ ìbí fún un gẹ́gẹ́ bó ti máa ń ṣe fún àwọn míì, tí Tope Alabi àti ọkọ rẹ̀ náà sì gbà láti ṣe eléyìí fún iye owó mílíọ̀nù 3.5 náírà. Ṣùgbọ́n eléyìí kò ṣẹlẹ̀ rárá o. Wọ́n ní bí Tope Alabi ṣe wọ inú ọgbà iléeṣẹ́ Lizzy Anjorin pẹ̀lú ọkọ rẹ̀ àti àwọn elégbè rẹ̀ ló ní òun ò ní bọ́lẹ̀ nínú ọkọ̀ tí wọ́n gbé wá. Wọ́n ló sọ pé ó yẹ kí Lizzy Anjorin pe òun, tí àwọn òṣìṣẹ́ Lizzy sì ń sọ fún un pé surprise ni àwọn fẹ́ kó jẹ́, pé Lizzy ò mọ̀ pé àwọn ti lè pè é rárá. Ṣùgbọ́n wọ́n ní Tope Alabi fárígá, wọ́n ló kọ̀ jálẹ̀ láti ẹ̀ ti jáde kúrò nínú ọkọ̀ tó gbé wá débi pé yóò wọlé láti kọrin fún ọmọ lọ́jọ́ ìbí. Ọ̀rọ̀ yìí ti fa oríṣiríṣi ọ̀rọ̀ àti awuyewuye lórí ayélujára báyìí o, tí àwọn kan sì ń sọ pé olórí ẹ̀mí ni Tope Alabi, wọ́n ló lè jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ló sọ fún un pé kó má kọrin níbẹ̀. Àwọn ẹlòmíín sọ pé èpè, ọ̀fọ̀ àti àwọn nǹkan míì tí Lizzy Anjorin máa ń sọ lòdì sí ẹ̀mí tó wà nínú Tope Alabi, tí àwọn kan sì ń sọ pé nígbà tí ó mọ̀ pé òun kò ní kọrin níbẹ̀, ìbá ti má gbẹnu láti wá tàbí gba owó lọ́wọ́ wọn. Nígbà tó sì tún ti wá dé inú ọgbà rẹ̀, ó yẹ kó kúkú ṣe iṣẹ́ tí wọ́n pè fún. Bí a ṣe ń kọ ìròyìn yìí, a sì ń retí kí Tope Alabi jáde fúnra rẹ̀ kó sọ pàtó ohun tó ṣẹlẹ̀ tó fi padà sílé láì kọrin ọjọ́ ìbí fún Lizzy Anjorin gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣètò tẹ́lẹ̀. Ṣùgbọ́n ohun tá a gbọ́ ni wípé Tope Alabi ti dá mílíọ̀nù 3.5 náírà tí wọ́n san fún un padà fún àwọn tó sanwó fún un, tí Lizzy Anjorin náà sì ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ẹ gbọ́ ohun tó sọ. alákọ̀ọ́kọ́ èmi ò mọ̀ kọ́kọ́, èmi ò ṣe birthday for Lizzy, best known to me, èmi ò ṣe birthday. Ta ló lè explain nǹkan tó ṣẹlẹ̀ fún mi ara mi tí ìwé gbọ́ kọ̀ọ̀kan lẹ́nu rẹ̀? ẹjọ́ alájọ àjẹkìlẹ̀ ó yẹ máa bọ̀ bí ó ṣojú mi kòró ló wá ẹjọ́ ọdún báyìí sí lè máa ọdún sẹ́gbẹ̀yìn bẹ̀rẹ̀ ní ìlú máa. ṣorí kan tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Aliu ọmọ yẹn ni mo mọ̀ pé ẹ̀rẹ́rìn látara ẹ̀ fi wá rẹ́rìn. mo fi kiri tí mo yẹ fi rẹ́rìn òun ni pé ẹ sọ̀rọ̀ sókè kẹ́ra tó ń bí kámẹ́rà. ok ṣorí kan tó ṣẹlẹ̀ ni pé wọ́n fẹ́ ṣe surprise birthday fún wọn. ok ẹni tó sọ̀rọ̀ ẹ̀ kó bọ́ sí ìta. so àyùkọ̀ Aliu ti ọjọ́ wà látàná. Tálẹ́ ni ẹ kó bọ́ síta. èmi àti Aliu ti ọjọ́ wà látàná, so àǹtí tó pẹ́ dẹ̀ pèpè títí 12 àwọn máa dé bí báyìí àdẹ fẹ́ kẹ́ mọ̀. Aliu lẹ́yìn jọ wá. bẹ́ẹ̀ ni èmi so mo dẹ̀ sọ fún wọn pé Aliu sọ fún wọn kókó tó sá Bramade Sanya traffic gan mú wa mọ́nà almost 30 minutes náà fi ń dọ́dẹ̀ wá. so ìgbà tá a dẹ̀ dé tá a rí wọn ó kí wọn a dẹ̀ ń bọ̀ stress alájà. ẹjọ́ bá mi mú ọmọ mi yẹn sí ẹgbẹ́ kan. so a dẹ̀ ọjọ́ ń bọ̀ báyìí ọjọ́ ń bọ̀ àwọn compound. ìyá adé o. alájọ ìjà Ọlọ́run kan tó dùn mí lẹ́bí rẹ̀. ẹ wo a dẹ̀ sọ fún wọn so èmi lọ jókòó sí the other side mò ń dúró pé kí everybody kàn kóra jọ ká wá ṣe surprise fún mi. mo dẹ̀ dúró dàbí. ẹ̀yin fẹ́ ṣe surprise fún mi kí lèmi sọ fún gbogbo ẹgbẹ́ kẹ́ máa ṣe fún mi. kí ni mo ní kẹ́ máa ṣe. ẹ mọ̀ pé kò sí bó ṣe rí náà wọ́n ṣe máa ṣèkọ́ fún yín tẹ́yìn náà máa mọ̀ pé yes. ṣe mò ń gbọ́. ó ṣàtìyẹ yín dúró mi o. mo ti gbọ́ mò ń gbọ́. so mo dẹ̀ pàlẹ́ ìwò wá rí pàlẹ́ ìdúró tí wọn kí ló ṣẹlẹ̀ a lè lọ bá wọn. èmi lè lọ bá mo ṣáàrí tó rálẹ̀ náà drag pẹ̀lú wọn lè lọ bá wọn pé kí ló ṣẹlẹ̀ sà ọkọ wọn ni lèmi bá sọ̀rọ̀ wọ́n wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé Lizzy ọmọ wọn ni. sista ló sọ bẹ́ẹ̀ bá. no ọkọ wọn sista wà nínú mọ́tò tí ọkọ wọn jókòó síwájú ìjọba wọ́n ní Lizzy ọmọ wọn ni pé tí Lizzy bá fẹ́ ṣe nǹkan pé ó máa sọ fún wọn ó máa pè wọ́n ó máa sọ fún wọn wọ́n ní surprise nìkan tá fẹ́ ṣe náà torí àbí ṣe surprise ní sọ wọn ò lè pé wọn ò mọ anything tó ń ṣẹlẹ̀ wọ́n wá ní láyé o àwọn ò ní bọ́lẹ̀ o àwọn ò ní wọlé o torí Lizzy ò jẹ́ káwọn. ṣé charges surprise ni àbí charges party. surprise ni party ṣe party. change budget ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín láàrin èmi àti yín
tí bá fẹ́ ṣe nǹkan máa pè wọ́n. Number 2 tí mi ń ṣe birthday àfi ìka ẹ̀dá ló máa sọ pé mo máa celebrate birthday mi ò kì í ṣe birthday ṣé you understand but reaction wọn mi ò sí in best position láti judge wọn ṣùgbọ́n nínú tèmi dùn torí Ọlọ́run ló mú yín ojú wa báyìí. ẹ má sọ̀rọ̀ sókè ẹ̀kọ́ fọwọ́ kà ó tó ọwọ́ mélòó tẹ̀sán. ó pọ̀ ó gara. lẹ́sàn. ó gara o. ọmọ olùfẹ́ yín láti ìlú òyìnbó. ẹni lọ sí ọ̀kan ló gbóhùn yẹn lẹ̀. àwọn wọ́ríọ̀ ni. àwọn mélòó gbé rẹ̀. àwọn wọ́ríọ̀ ni. ṣọ́ọ̀nì ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn àwọn warriors náà ni but àwọn tí mo mọ̀ pé wọ́n front kìíní yẹn gangan. ẹ jọ nẹ́tíwọ̀kì wá ti ṣe ẹ gbọ́ síbí mo ń gbọ́. Ṣọpẹ́ wọ́n pè nìkan ní Ṣọpẹ́ mi lẹ́yìn mọ mi Ṣọpẹ́. ẹ lówó gan o. wọ́n pe ẹnìkan ní manager EFCC Mount Zion food mi mọ̀ wọ́n náà wọ́n pe ẹnìkan ní ọlá ìwàlẹ́wà ni wọ́n ní wọ́n lórúkọ wọn sí mélòó ni wọ́n àtẹ̀mí náà mẹ́rin náà ni. ẹ̀yin mẹ́rin wọn náà bá wọn dáwó ìjọba wọn náà ti ń dá mílíọ̀nù báyìí. Alájà Lizzy Alájà Lizzy torí àwọn tí wọ́n wà káàkiri àgbáńlá ayé à ń gbọ́ mílíọ̀nù mélòó ó ní táwọn gbọ́ tẹ́lẹ̀ o. ẹ má dárúkọ ẹ but tẹ́mi mọ̀ ní wípé tí sista àti ọkọ wọn tí wọn bá bọ́lẹ̀ ṣẹ́rí 9 àti 6 kọ̀ọ̀kan náà ni kó tó kọjú sí èèyàn kan yìí ló kọ sí èlòrí èmi ò kí ń jọ́ọ̀jì èèyàn ṣó ti ẹyin. Number 1 mo máa sọ ọkọ fún ẹ̀yin warriors ẹ jẹ́ ká máa tọ́jú owó wa ẹ jẹ́ ká fi owó wa ṣe nǹkan rere owó tẹ ẹkọ lẹ́yìn ìsìn tẹ bá kó fún mi fún deposit fún California Paradise 500 square meter nìyẹn 500 square meter yẹn ẹ̀yin mẹ́rin tẹ dá owó yẹn tẹ bá gba 100 square meter ṣé ẹ lè kọ́lé sí ṣé ẹni kọ́lé sí owó yẹn ti pọ̀ jù ẹ mọ̀ pé mi ò kì í sọ̀pọ̀ tí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn owó yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù níbo lẹ ti ń rówó iṣẹ́ kí lẹ ń ṣe báwo lẹ ṣe rówó gangan torí ìfẹ́ ẹ lálàájì ẹ bá gbọ́ ọwọ́ ní aláàjì ọgbọ́n ló bínú pé wọ́n ní kọ́ máa wọ̀ máa lè lọ́kọ́ máa lọ. aláàjì ní pé ẹjọ́ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀. tó bá yẹ pé mi mo fẹ́ pè ẹ máa gbọ́ tápẹ́ mo fẹ́ pè wọ́n yà á sí wọn nígbà kọ́bọ̀ àtọ́kọ̀ àtìyàwó ẹ̀ mímì lè bó yẹn lẹ̀ fún because àwọn náà kò bẹ́ẹ̀ alájà ìjọ ṣé mo lè béèrè question kan. ẹ béèrè question. Number 1 ẹ̀yin la fẹ́ surprise ẹ ní láti mọ̀ ẹ dẹ̀ ní láti pè wọ́n ṣé wọ́n fi yí wa pé gbogbo àwọn tó ń ṣe surprise fún wọ́n máa mọ̀ pé wọ́n ń bọ̀ ni. kò yé mi nǹkan tí mo sọ àwọn tó máa ṣe surprise fún. ṣáwọn yẹn máa mọ̀ pé Tọpẹ. ṣé la fẹ́ ṣe sọ wọ́n lè mọ wọn ní whatever wọ́n ló yẹ kẹ́ ẹ pè wọ́n a dẹ̀ sọ pé surprise la fẹ́ ṣe fún yín ṣe understand ṣé èmi wá ń béèrè question sí i pé ṣé èèyàn tí ó bá pè wọ́n tó ń ṣe sọ ẹ mọ̀ pé máa ń rí surprise wọn la ṣe pè wọ́n àmọ̀pọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣe church nìkan kan náà ti lọ ń kọrin so ṣé àwọn tó ń ṣe surprise fún yẹn ṣáwọn yẹn mọ̀ pé wọ́n ń bọ̀ ni abẹ́ àwọn understand nǹkan tí mò ń sọ. ẹ jẹ́ kí n sọ fún ọ mi ì fẹ́ kí anybody wa ká attach anything ẹ free heart ni ṣé bí Lizzy Anjorin lè fẹ́ surprise ṣé bẹ́ẹ̀ ti surprise mi wíwá tẹ wá bílẹ̀ ni mo appreciate yín gbogbo ẹni tẹ dáwó pátápátá kẹ kúkú kówó yẹn fún mi kí n fún yín nílẹ̀ àbí kẹ fowó yẹn raṣọ ìníwò ya alẹ́ àná mo ń pariwo ẹ bá mi raṣọ ẹ bá mi raṣọ ẹ bá mi ra lẹ̀ ẹ ra Ọlọ́run ló mú un yín Ànítọ́pẹ́ kò jẹ́ yín lójú Ànítọ́pẹ́ o ojú bẹ́ẹ̀ ó dùn àwa. Ànítọ́pẹ́ ẹ̀yin àtọkọ yín á dá fún yín tó pọ̀ ẹ ṣe tẹ bá ń bójú wọn jẹ ó dùn ẹ bá mi tan spíkà mo fẹ́ kọrin èmi nínú mi dùn ó dùn ẹ tan spíkà mo fẹ́ tọ kọrin iṣẹ́ tọ. bá tiẹ̀ ní ṣiṣẹ́. ẹ ṣe jà báwo lẹ́yìn ṣe kí ni ẹ ló tu ẹ tu ẹ ó dùn mọ́ mi.
hello ó dùn mọ́ mi yé ó dùn mọ́ mi o bí àti Tọpẹ ṣe jojú yín. Nigeria of today ẹ̀yin èèyàn ẹ̀ láyà o pàdáì kéwòn yẹn rajà lọ́wọ́ mi láyé àná mi tí ní jí lẹ́yìn náà máa ṣe fàájì kẹ́ ẹ kó owó fún èmi kẹ́ ẹ kó owó fún mi kẹ́ ẹ rajà ẹ wá kó owó tó yẹ kẹ́ ẹ fi bá mi rajà ẹ mọ̀ pálábọ̀dọ́ ni mí ẹ mọ̀ pé mi níyà mi ní bàbá ẹ wá lọ kó owó yẹn fáàtì Tọpẹ owó ribiribi. Can go to any length to celebrate. You guys can go to any length to celebrate me. You deserve it. A ní kẹ́ ẹ bá mi rajà tẹ bá mi deposit California Paradise City ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ọkọ̀ mi àbálẹ̀ pé mo léèyàn ṣé rí ọkọ̀ wọn tó sọ pé àbúrò àwọn ní Lizzy Anjorin mo right mo lè fásitì yìí sọ fún wọn pẹ̀lú speaker wípé number one I would prefer to celebrate my birthday with less privilege. Gbogbo tí Ọlọ́run fún mi pátápátá ó ti níbi tí mo ti máa ń celebrate ọjọ́ birthday mi nídà kọ́kọ́ tí mi ò kí ń gbé síta. You don't understand? Ẹ̀yin tẹ́ ẹ kó owó lẹ̀ tẹ́ fi celebrate mi ojú òní tì mo dúpẹ́ lọ́wọ́ yín. Iṣẹ́ káàtì Tọpẹ ṣe it has to do with public. Even if there is any hidden agenda, I will never ever be part of it. She has built her brand. Her husband is a good man. She too, she's a good woman. Ẹ̀dá òkè rìn kórìí má mi o. Ẹ̀dá òkè mọ̀ rìn kórìí má mi. Kò sẹ́ni tó perfect o. Tábà ní káwọ́ dúdú fún a máa wọra dé egun o. Bàbá ní méjì ò ṣe gùn tó ká dáná sí àdáná sílé o. Mísèkì kékeré ó lè ṣàbùrú tó pọ̀ o. Tẹ́wá ní kẹfẹ́ ó lóyún hàn ó lè ṣàbùrú tó pọ̀ tí wọ́n nílé explain ara wọn. Tọ́ba lè káwọn explain ara wọn. Àwa máa rí analyze. Analysis ìdí sí kẹ̀dẹ̀ ni ó máa ń dìbà ibi tí Tọpẹ ti bá ṣe wọn délé ni ọlọ́wọ́ ajẹ́ wọn gbòòrò sí àtàwọn àtọkọ wọn ní yàrá wọn wọ́n lè jèrè ọmọ tó ti yé regardless of what happen tó yẹ yín èmi máa fi ojú positive side wò wọ́n ní àwọn kan ibi tí inú ti bí èmi náà nìyẹn mo dẹ̀ láì nǹkan tára yìí ṣe decision tára yìí take yẹn nínú ma take business is business ẹ ti gbowó if tó bá ní kọ́ lọ pè mí wá látòkè you don't understand wọn ò ní ìdá tó wá kọrin fún mi wọn màá gbága tí wọ́n táwọn máa ṣe fàájì mi owó yẹn á fi jóná ilé ọ̀sẹ̀ owó yẹn á fi jóná tó bá pọ́n ní ẹ lọ pé Lizzy wà àbúrò mi inú mi dùn tọ́jọ́ statement ẹ̀ pé àbúrò àwọn ni Lizzy tí Lizzy bá fẹ́ ṣe pàtí á pẹ́ àwọn èmi wá ń fi àsìkò yìí sọ fún wọn wípé èmi ò kì í ṣe birthday rárá tó mi lè pè wọ́n mo lè pè wọ́n fún kò mọ ọkọ tún gbé mo lè tọ́kọ́ mi pé ọkọ tún gbé tó yẹ ṣe fún mi bàbá àti Tọpẹ torí mo fẹ́ràn àti Tọpẹ mo fẹ́ràn wọn gan àti Tọpẹ pay dues mo ń sọlẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń bínú ẹ̀yin tẹ̀ sanwó fún wọn tẹ̀ wá ń bínú èmi ń fẹ́lẹ́ ìrọ̀ yìí lọ́kàn mo fi ń bẹ̀ ẹ má bínú sáà àti Tọpẹ sharing communication nílé ayé yóò dì ẹ gbọ́ mi láàrin ẹ̀ lack of communication àwọn ọlọ́gbọ̀n pé mi mo fẹ́ ṣe nǹkan bí àwọn ọmọ ọgbà ẹ̀ mi ò lè pè wọ́n pẹ̀lú owó tẹ̀ ẹ̀ san yẹn mo sọ́rí àti Tọpẹ ẹ̀dá bá wo show mi èmi Lizzy mi ò lè pè yín pẹ̀lú owó yẹn ọ̀fẹ́ lẹ máa dé bí ẹ̀yin àtẹ̀gbọ́n mi torí pé Mr. Ṣọlá kí ló kọ́kọ́ Mr. Ṣọlá.